alágbára ẹran ni òkété jẹ́ tí ẹ bá ṣe wàhálà kẹ́ tó lè débi tí òkété wà ó pẹ́ òkété lè ṣera ẹ̀ mọ́lé fún ọ̀nà bíi 3-4 kẹ́ tó kan òkété kí ẹranko tó káwọ́ òkété láti pa nínú ihò ó pẹ́ àfi tó bá gba ìtú wọlé torí òkété máa ní ìtú méjì mẹ́ta tó ti máa bá jáde tó gún bá dé tó bá ti jẹun tán tẹ bá dé inú isà òkété oríṣiríṣi àwọn nǹkan lẹ máa bá ń bẹ̀ òkété tá à ń wí yóò máa ń lọ sọ́jà lọ́rọ̀ ọ̀run òkété bẹ́ẹ̀ ni olóòtú tẹ bá dé inú isà òkété ẹ bá magí ẹ bá tarodo ẹ bá lùbọ́sà nínú isà òkété bẹ́ẹ̀ ni olóòtú òkété yìí náà kéèyàn bá gbẹ́wò kó tó kan òkété ó ní láti ru ìṣekínní ìṣekejì ọ̀tọ̀ níbi tó ń páàkì oúnjẹ sí òkété ọ̀tọ̀ níbi tó jẹ́ pé tó bá ti fẹ́ bí ọmọ ibi tó máa stọ̀ oúnjẹ sí bí oṣù bíi 2 kó tó bí ọmọ ọ̀tọ̀ níbi tó máa kó oúnjẹ sí tó bá ti bímọ tán ó lè ṣe kó má jáde fún ọ̀sẹ̀ 2 nínú ilé kó máa jẹun òkété ń jẹ ẹ̀gẹ́ ó ń jẹ iṣu òkété fẹ́ràn iṣu ìlàgbẹ̀ yíyọ lọ́pọ̀lọpọ̀ tí ẹ bá bá òkété lọ́dẹ bá ń ṣe ọdẹ lọ lálẹ́ tí ó bá bá òkété tó bá rí níbi tó ti gbé ìlàgbẹ̀ lérí tó wà mọ́rí tó fọwọ́ méjèèjì mú mọ́rí òkété bẹ́ẹ̀ ni olóòtú kó má ṣe yìnbọn sí o torí tó bá yìnbọn sí nǹkan búburú á ṣẹlẹ̀ sẹ́ni yẹ ó ní láti jẹ́ kó gbé ìlàgbẹ̀ ọwọ́ ẹ̀yẹ tó gbé lérí yẹ tó fẹsẹ̀ méjèèjì tìró tó ń rìn bí èèyàn yẹ ó ní láti jẹ́ kó gbé ìlàgbẹ̀ yẹ. kí làwọn nǹkan tẹ máa ń bá pàdé lóru tó jẹ́ nǹkan àjèjì. ó pọ̀ tá a bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ ó ṣeé ṣe àfẹni tí ó bá ní irú ìrírí ẹ̀ ló lè gbàgbọ́. mo rí ọjọ́ kan mo wà ní àgbàdo mo fẹ́ jáde lọ sóko nìkan bí aago 11 lálẹ́ bí mo ti ní kí n jáde sí títì báyìí mo ń wo iná tó ń yí bọ̀ lójú títì iná yẹn ó tó bíi kẹ̀kẹ́ napep tó ń pè lọ kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta ó tóbi tó dẹ̀ ń jò tó ń yí bọ̀ mo bá dúró ìgbà tó dọ́dọ̀ mi ó kọjá lọ ìgbà tó kọjá lọ ó dé àárín ìgboro ó parí ó kú. iná bẹ́ẹ̀ ni mo dẹ̀ lọ sóko tèmi mo dẹ̀ lọ sóko. kò dẹ̀ ṣe nǹkan kan fún yín. irú iná ṣé iná tó ń jò àbí iná mọ́tò. iná àwọn alágbára ni. iná àwọn alágbára ni. kí làwọn nǹkan tẹ máa ń bá pàdé lóru tó jẹ́ nǹkan àjèjì. ó pọ̀ tá a bá ń sọ ọ̀pọ̀lọpọ̀ ó ṣeé ṣe àfẹni tí ó bá ní irú ìrírí ẹ̀ ló lè gbàgbọ́. mo rí ọjọ́ kan mo wà ní àgbàdo mo fẹ́ jáde lọ sóko nìkan bí aago 11 lálẹ́ bí mo ti ní kí n jáde sí títì báyìí mo ń wo iná tó ń yí bọ̀ lójú títì iná yẹn tó. ọjọ́ kan òjò dé láàárọ̀ kùtùkùtù nǹkan méjì lòjò ṣe jẹ́ nǹkan abàmì tó jò ṣe lójú mi nínú igbó mo wá sá sí yábà bàbá kan iwájú ìta báyìí ni mo lè dúró sí ìṣojú mi báyìí lára ṣe sán tó dẹ̀ kọ ẹ̀yìn tó wà lórí ọ̀pẹ ọkọ lulẹ̀ báyìí tí iná bẹ̀rẹ̀ sí ní jó nínú òjò. kábíyèsí Elédùmarè. tí wàrìrì mú mi tí mi gbogbo etí mi yóò gbọ́ràn ní didi bíi wákàtí 4. ìgbà tá ara yẹ sán tí òórùn tó tẹ̀tù ojú tó gbogbo ara mi tó ń rún ẹ̀tù. so ìyẹn bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kejì mo wá sá sínú òkúta àwọn tí wà lóko wa báyìí mo bá téèyàn ó pẹ́ tójò bá ti dé mi ò ń bọ́dà tí mo bá ti sá síbẹ̀ ó parí ọjọ́ kan mo wá sá síbẹ̀ téjò ńlá ń bọ̀ tó wá bá mi. nínú àpáta yẹn. nínú àpáta yẹn àgbàdo yẹn tóbi débi òun náà ń bọ̀ wá bóyá ẹbẹ̀ ló ń gbé o. yóò ọ̀rọ̀ kó máa sáfójò. bóyá ó sáfójò ní o ó ṣà ń bọ̀ bí mo ṣe mo wá yìnbọn sí ó já padà lọ sínú òjò mo tún kìbọn mi mo jókòó tèmi sínú òkúta o kò sí ìgbà tó jò dá tán pátápátá mo lọ gbé ó tó mi lẹ́rù gẹ́lẹ́ náà ni. ayé àtijọ́ àwọn ìyá wa tó bá fẹ́ bímọ ẹlòmíà bímọ sójú ọ̀nà ẹlòmíà bímọ sínú oko wọn á máa kó lérí bọ̀ wálé ẹlòmíà bímọ sínú ilé ṣùgbọ́n láyé òde òní ká tó wí ká tó fọ̀ láti di kán dọ̀bẹ̀ déèyàn níkùn ká tó wí ká tó fọ̀ á máa kílẹ̀ rò kó fà. ẹ ṣeun nígbà tí àwa wà ní èwe gbogbo tí mo fi dàgbà dé ìkí tó pé mo bímọ ni
gbogbo ọmọ tán bínú ilé wa lé Fágbèmí bó ṣe pọ̀ tó kò sí kankan tán bí sí hospital sílé ìwòsàn. Ọmọ tán fi òwú ẹpẹ́lẹ́ ayé àtijọ́ dì sínú ìyá ẹ̀ ló lé wọn náà bí sí. Bí mo yẹ kéré mọ bí àlùbọ́sà yìí ìwọ ọmọ tán náà fún mi sí ìtọ́jú hospital sílé ìwòsàn náà. Olódùmarè ń lo ọwọ́ wa láti ṣe. Àwọn tí mo rí ni pé nísìnyí àwọn nǹkan tó jẹ́ nǹkan wa bí ìgbà tí èèyàn gbórúkọ bàbá ẹ̀ tó gbé sínú fíríjì àbí kúlà tó dé. Tẹ́lẹ̀ tí obìnrin bá lóyún tó bá ti pósù mẹ́ta wọn ní kan já ewé wọn á sàágbẹ̀ ewé gbígbẹ làbọ̀ yóò máa ń wọn ní kan á máa lọ ewé mu ní agbo ewé á máa mú ìfibẹ́ ò ní sí nígbà tó ọmọ bá ń dàgbà wọn máa ṣe wọn ní kan jáwé ẹbí wẹ́rẹ́ ṣùgbọ́n nísìnyí nǹkan bíndì là ń jẹ àṣírí yẹn mọ́ tábà ní ká sọ ọbẹ̀ yẹn oògùn ọ̀pá ẹ̀yìn ọbẹ̀ yìí dúdú àkáyè ọbẹ̀ rẹ̀ sì sọ ìbò so àwọn nǹkan yìí torí pé a gbé nǹkan ìbílẹ̀ kan àṣà wa a ti mọ yàrá kan òun ló ń fà á obìnrin tó ti ní ìbísé láti tó ti bímọ rí tẹ́lẹ̀ tí oyún wa pẹ́ tó bá padà lóyún dandan ni kó máa tọ́jú oyún lẹ́yìn oyún rẹ̀ láti ìgbà tó ní ti pé oṣù kan ewé náà ni a máa lọ a máa mú ní àṣẹ ewé tútù torí pé ó ti pẹ́ yẹn àwọn ìdọ̀tí tó ti wà lára yẹn ìgbà míì ẹni pé obìnrin mi àlóyún oṣù mẹ́rin márùn-ún láti máa ṣe nǹkan oṣù ó wà bẹ́ẹ̀ àwọn nǹkan tá ewé tá à ń jẹ yìí ní jẹ́ kí obìnrin kú bímọ ní ìrọ̀rùn a tún pe ewé kan ní má bọ̀yún kú wọn pẹ̀lú ewé àlùkò bítà wọn ni àwọn Ìjẹ̀bú pè ní sàmùrà oyún ẹ̀ náà máa lọ iye ọjọ́ oṣù tí oyún yẹn bá ṣe iye oyún kíní ẹ̀ ló máa wá tó máa lọ bó fata sí fáìn bí o fata sí fáìn á kò lọ́ wá mú ó máa bí wọn fúnra rẹ̀ wọ́rọ́wọ́ ni wọ́n bọ́ wọn kílẹ̀ ìyá ti pátì òun ló ń fà á títí mo fi kúrò ní ọ̀dọ̀ bàbá tí bàbá fi kú kò sẹ́nìkan tó sọ pẹ́ṣọ̀ fún ibi oyún tán dè mọ́ nínú ìyá ẹ̀ abilẹ̀ báyìí kò ké kò ṣe kankan ìyá òkú ọmọ tó padà ṣàbíyamọ́ sí ti fẹ́ ọ̀ ti bí wọn ló wá jẹ́ yìí nísìnyí wá sọ pẹ́ṣọ̀ fún ó ṣeé ṣe kí kan dúró kí kan má sí lọ ó ṣe rí rẹ̀. Ẹ ṣeun ẹ kó ohun láti ẹ̀ka ọjọ́ wo ni ọjọ́ mánigbàgbé tí ẹ ò lè gbàgbé nínú igbó tẹ́lẹ̀ sọ pé ọjọ́ yìí omi ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí mi ò lè gbàgbé nínú igbó. Ọjọ́ tí mi ò lè gbàgbé that was 1994 April ìyá mi jẹ ìyànkan ní 400 naira ní wọ́n láti àpò méjì mo sì ti wá owó àbúrò mi ní sukùl ó kù ẹgbẹ̀rún kan owó mọ́tò ọjọ́ méjì pẹ̀lú àpò méjì sí 1,400 naira mi sì ní wọn kọ̀bọ̀ tí mo lè fún ẹni tí ìyá mi jẹ lówó ó ṣe ń bú ìyá mi lọ́hùn méjì náà lọ́sẹ̀ sí mi sì lè sí mo lè fún àmọ́ mo wá ń dúpẹ́ lọ́dọ̀ mo ní ọ̀tá méjì mo wá mú obì àti omi lọ sí ìdí ògùn mo ní ìwọ ògùn máa fún bàbá mi wọlé iṣẹ́ ilé wa lélẹ́yìí ẹni tó sọ̀rọ̀ ibi ò bájà mi ìbáwí omi ìṣe kankan sí o ó fi rán Olódùmarè iṣẹ́ ni ìrègùn ló ṣe o àárọ̀ ọ̀la mo fẹ́ kí n mú owó nú owó kí n wá fi san fún mo sì lọ mo kúrò nítorí ìlú méjì ní ìlú àgbà ní ọba kan ìyà sí ọ̀nà gbogbo ẹlẹ́rìí ọ̀pẹ̀bì kan ní Ògèdè orúkúta Ògèdè ẹ̀ ni mo ti ń kóná jọ ní gbogbo náà là ń ṣe tùràrí àdúrà náà gbogbo ẹ̀ ó ní mò ń kóná ẹ̀jọ̀ lọ́wọ́ igi kan ń pè ní agbègbà lẹ́gbẹ̀ẹ́ òkúta yẹn ó kàn ta ó ṣàbọ̀ pàràpàrà lórí ìṣògì títa lẹ́ẹ̀kan ìwé tó dúdú kàkàrà mo yíjú sẹ́yìn báyìí kábàdì là ń lò ń gba ẹ̀kì ṣe tọ́ọ̀ṣì báyìí kábàdì méjì tó tóbi mo ní ẹyọkan ájó díẹ̀ mo ní kábàdì èkì méjì ni mo ní má fi ńlá ẹyọkan ṣe é sàdé bẹ́ẹ̀ pé màá lè fi gbé méjì yòókù mọ́jú mo sáré fi ẹyọkan sí sáré yí omi sí gbùrùgbùrù mo gbé oríṣi ìṣẹ́jú mo kò wọ orí òkúta mo kẹ̀yìn sí báyìí mo á wo ìgalà ìmì Ọlọ́run ló ní màá pa gan torí ó ti bọ́ sí ìgbọ́nra nígbà tí mo nà mọ́ sí àyà ẹran ìbọn mi lọ mu ní ẹnu ó yí wíwú mo tẹ́jú kejì mọ́ fò orí ẹlẹ́nu méjìlá lò nígbà náà bí mo ṣe wọ́ ẹ̀rẹ́ sórí òkúta báyìí mo dì mọ́ ara nígbà mo dẹ̀ bo omi náà bọ́ lójú pé á wọ́n lọ́hùn àṣẹ aláàánú ọba aláṣìírí ti jẹ́ kójú tì rí mi ò lè gbàgbé ó wà nù yàrá mi mo tẹ̀ wọ́n pè tí bẹ́ẹ̀ mo padà túkọ́ mo lè gbàgbé ẹjọ́ yẹn mo délé mo ní ìyá ṣeun ìyá mi ni mo wọ́n pè ní ìyá ṣeun wàá sanwó onígbèsè ẹ̀rọ wàá lọ sanwó àwọn ọmọ ẹ̀ ní ilé ìwé
Wow, kábíyèsí Elédùmarè, ẹ ṣeun, ẹ kú òun ní àtẹ̀kan. Ó dàbí pé kí n má fi yín lẹ̀ ṣùgbọ́n kò sáàyè. Ṣùgbọ́n kó tó di wípé mo lọ, mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe àwọn ọmọ aráyé lóore gẹ́gẹ́ bí àgbàlagbà. Mo mọ̀ wípé àṣírí gbé lọ́mọwé báyìí kó gbá papọ̀ kí kó bọ́ lọ́wọ́ orí fífọ́ ọwọ́ ẹ̀yin àgbà ló wà. Mo fẹ́ kẹ́kọ̀ọ́, mo mọ̀ kẹ́ ti ṣe àwọn èèyàn, ẹni tó bá ní tí a mọ nǹkan tí ẹ̀mí sọ fún ìjọ, ẹ ti sọ́rí sọ àwọn kankan tó jẹ́ ọ̀nà téèyàn ṣe lè bí wẹ́rẹ́ láàrin ibẹ̀ yẹn, mo ti mú yẹn. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ bá mi ṣàwọn èèyàn. ẹ ṣe olóòtú bàbá mi máa sọ fún mi pé ẹni tí ò bá mọ òògùn ló máa sọ pé òògùn tó ń fi jẹun ibi tó kọ́gbọ́n mọ́ ni. mo wà ní research group bàtà máa ń wá ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá jẹ́ kí àwọn ẹgbẹ́ wọn. mo rí pé àwọn nǹkan méjì máa ń dá ọ̀pọ̀lọpọ̀ láàmú jù lọ́wọ́ yìí. bàbá mi dẹ̀ sọ pé mi ò gbọ́dọ̀ sọ pé dandan lọ mú iye báyìí wá. mo dẹ̀ dúpọ́ fọlọ́ mú tẹ̀lé òfin tó fún mi. àkọ́kọ́ ń bẹ̀ fibroid ó máa ń tan obìnrin, èyí ò bá ń pè ní oyún ìju. irọ́ pọ̀ lórí ẹ̀ kí àìsàn máa ń tan obìnrin. nígbà míì ọyàn ẹ̀ á kún, inú ẹ̀ máa dùn pé dàpọ̀ lọ́ọ́ ti gbàdúrà wọn. nígbà míì ikùn ẹ̀ á fi, ó máa ń yí bí ọmọ níkùnrin. kò náà yàn lówó o, máa lọ lé olóró mọ́ o. kàn lọ wá ewé tábà ìbílẹ̀ fresh leaf green one tábà. tábà táwọn ẹ̀yà wa máa ń gún, tábà tútù náà máa ń gún wọn bí kan sọ máa ń fi sẹ́nu. ibi tó bá ti lè rí tí wọn ò bá rí, kán gún ewé tábà tútù, kán gún díẹ̀, kán fi kán dì sí láìnà àbínú ike kó lómi 3 days láti ferment. èyí táwọn fi sí mú, ìbàjẹ́ ti Ìgbò, ìbàjẹ́ ta Haúsá, ìbàjẹ́ tábà, ẹ kó sínú pọ́ọ̀tù, ẹ gé ọsàn wẹ́wẹ́ sí, tested and confirmed ni mo sọ yìí. tábà táwọn ẹ̀yà wọn fi sẹ́nu, kán fi kán sí, kán gún díẹ̀ yẹn pé kò ń smooth dáadáa, kán fi lálọ́ sí, kán wá fi sínú ike àbí ìgò tí olúwa lè mu like 2 or 3 days. kán wá wọ ewé tábà tútù bíi 2-3. tábà tá ti gún tá ti dì yẹn ká kó sínú pọ́ọ̀tù, èyí tán fín ká dà sí, ewé tútù ká kó sí, ká wá wá ọsàn wẹ́wẹ́, èyí tán rọ sínú ìgò ìrọ̀ wà ń bẹ̀ o, ẹ jẹ́ ká rà á, ká gé kéékèèké, ká kó sínú pọ́ọ̀tù ìkòkò gáàsì ní o, kíní kan kò léèwọ̀ kankan, ṣùgbọ́n omi ẹ̀ ò ní pọ̀ lórí àṣemájà sínú ọtí. abẹ́rẹ́ kò mi yẹn pọ̀, wọ́n bọ́ omi díẹ̀ ká dé ó bí 30 minutes, wọ́n bá jẹ́ gáàsì ní bí 7-10 minutes tó. ká wá gbé kábì kan kó tutù dáadáa, ká wá fún ká ẹ̀sà ti jùṣe. ọtí tó bá gbóná, ọtí yẹn dàbí ìlàjì, ká wá dà sí. ó máa ń fọ́ o tí ìgò yẹn bá ti kún, tí ò bá ti ráàyè bí. tí ò bá ráàyè pé gáàsì ó ní gáàsì, so ìgò tó bá jẹ́ ní ìgò ni kò gbọdọ̀ kún dé òkè, kó fi gáàyè díẹ̀ sílẹ̀. ìgò yẹn máa ń fọ́. tó bá ti dé òkè tí ọ̀rá yìí ṣe á waste dànù. ẹni tó bá ti ní, tó bá jẹ́ chronic one ni kó mu glass cup kan, third glass láàárọ̀ lálẹ́. wọ́n yẹ pé ó sì ṣe ń fi díẹ̀ kó mu ẹ̀kún glass kan láàárọ̀ ni kó mu ní alẹ́ ọ̀la, á máa yí síra wọn. ìyẹn fún èyí tó bá ní fibroid. ṣé ó máa wá bí ni àbí ó máa. ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ pé wọ́n ń bí oyún ìju ẹ wà yóò wà ń bẹ̀. bí ká ní bí àbámọ̀dá, ètò ìjọ òdìjìnà wà ń bẹ̀ o. eléyìí a máa yọ díẹ̀ ni. ẹ rí pé oògùn òyìnbó kì í ṣe gírì, ó máa ṣe díẹ̀ ni nítorí àlàáfíà àgọ́ ara. ẹ tó ti wà ní severe age for about 3-4 years, wọ́n á máa ṣe kí ni kan gbìn àpàrà á àfẹ́ ti vase nínú ara ẹ̀, ṣùgbọ́n kó máa ṣe díẹ̀ a máa yọ díẹ̀ ni nínú ìtọ̀, nínú ti nǹkan oṣù. á dúdú àrùn á máa mọ ọlọ́mọ tẹ̀sára tí gbogbo ẹ̀ máa fi ṣe. ìjọ tó bá ti padà rí tó clean, ọ̀rọ̀ ti gbàdúrà nìyẹn o. ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ṣe fún yẹn tó bá ti gbowó kò ní jẹ́ o. ẹnikẹ́ni tó bá ṣe fún yẹn tó bá ti gbowó, ilẹ̀ bàbá mi gbọ́ o, ẹni tó bá ti gbowó kò ní jẹ́ lọ́wọ́ tó. a kì í gbowó ẹ̀ o. ṣùgbọ́n tí Ọlọ́run bá gbàdúrà, bó jẹ́ bread náà fún ẹ, bó jẹ́ káàdì gbà. ṣùgbọ́n o gbúdọ̀ gbowó. a kì í bẹ̀jẹ́ o. ìkejì, téèyàn bá ní ìbísẹ́, ó ti bímọ ní kò bímọ mọ́, tí dókítà sọ pé kò sí àrùn kankan lára ẹ̀, mo fi jọ́ tí ìyá mi kúnlẹ̀ mo fi búra,
ẹ̀rọ bá mi wá àpáàdì tí wọ́n design ẹ̀yìn ẹ̀ tó dojú dé ògiri ilé àtijọ́ báyìí àpáàdì tó wà lára ògiri ilé àtijọ́ tí wọ́n design ẹ̀yìn ẹ̀ kì í ṣe eléyìí tó play lò tó pé ọ̀sà já kọlọkọlọ sára ẹ̀ bó jẹ́ ọkọ̀ bó jẹ́ méjì lórí kọ́ra sí kó má jẹ́ kó jábọ̀ o tó bá jábọ̀ tó bá ṣe iṣẹ́ ìtàn bá fòbìnrin ya lóyún àpàdà bàjẹ́ bó jẹ́ ọkọ̀ lórí kó dẹ̀ wá odidi atare tí igi wà ń díẹ̀ kábi sójú ọlọ kára fẹ̀lẹ̀ lọ kó kúnná dáadáa tóbìnrin yẹn bá ti parí nǹkan oṣù ẹ̀mọ̀kọ́ àfẹ́ jẹ sẹ́nu tá bá ti lọ tán kẹjẹ́ ká fíta ẹ̀ kó má ní pátíkùsù rárá bó jẹ́ ògiri bó jẹ́ kókó anything láti jẹ́ ògì kó fi fọ́ ẹ̀kọ́ mu day 1 day 2 day 3 ètò kù kó di pàmò kó fi sí kọ́ńbọ̀ bẹ̀ pẹ̀lú bó o kò ṣe jẹ́ tọ́lọ́run bá kò ní oyún oṣù yẹn adúrósà. kábíyèsí eléyìí. àpáàdì tó dojú dé ògiri. àpáàdì tó dojú dé ògiri. tí wọ́n lè sáyẹ̀ tó dọ́nà sí ẹ̀yìn ara ẹ̀ tó dojú dé ògiri ẹ̀yìn ẹ̀ tó wà ń ta tó design ni ẹ̀ ní o kì í ṣe tó kàn ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ o tó ń ṣe àwọn àtijọ́ náà máa ń ṣe craft work kan design ara ẹ̀ bó jẹ́ ọkàn lórí ìbàjẹ́ lókè ló ṣe máa rí kán ra àlọ́ pẹ̀lú dátàrí tèèpo olóyún kó má lóyún rí tí dókítà bá sọ pé ó wà òkè kò nílò lẹ́ẹ̀mejì o ẹni tó bá ṣe fún tó bá ti gbowó bó ń lò lẹ́ẹ̀mẹ́wàá á máa lóyún á máa bàjẹ́ ni o àṣírí kì í ṣògbọ́n kì í gbowó ẹ̀ o gbowó ọ̀fẹ́ ni o ṣùgbọ́n tí Ọlọ́run bá gbàdúrà ẹni yẹn o tó bá wá fún yàn a lè gbà á bàbá mi ti kìlọ̀ fún mi kì í ṣe pé lọ́mọ yẹn báyìí wà rárá o. ọ̀fẹ́ ni Ọlọ́run ló bọ́ èèyàn ìṣeun ẹ̀kú tó bá wá lẹ́ni tó fẹ́ kẹ́ bá òun ṣe tí ò lórí ọ̀fẹ́ láti máa wá àwọn nǹkan wọ̀nyẹn káàkiri ǹjẹ́ ẹ lè báyàn ṣe. kò sí ọdún pàtó ìṣe bọ̀ fẹ́ nínú bí orúkọ mi lọ́rọ̀ máa kọ orí ẹ̀ sí má ṣe àìmọye. tó kó tó di wípé mo fẹ́ máa lọ kí n tó fi yín lẹ̀. ìkan tó kù tí obìnrin bá ṣe nǹkan oṣù torí àwọn nǹkan tàbí ń fi ètò sọmọ bíbí ó máa ń padà wá dáyàn láàmú kan oṣù míì gbà mí àdúrà tẹ bírèkì dé akọ̀ pípé a máa pọ̀ bó ṣe ń pọ̀ lọ ìwé ìyálòde pupa méjì nìkan máa ń tóbi àwọn kan ṣe kéékèèké. làpálàpá kọ́ nìyẹn. pẹ́ẹ́ làpálàpá pupa kéékèèké yẹn èyí tó bá pupa lára ẹ̀ kan ṣá kan já wọ́n lè information fine wọ́n kàn rọra gbó díẹ̀ kan jẹ́ kí ìwé yẹn pọ̀ ju omi lọ time to time kó wọ́n tọ́lẹ̀tì kó máa bomi díẹ̀ kó máa fi tábà a kì í mú o a kì í sè o. kọ́ máa fi tábà. tábà lásán wọn fọlọ́ọ̀bà bó lọ àdúró tàbí ó bímọ ó ti ṣe wàhálà jù lórí ìkúnlẹ̀ ó máa ń disturb ẹ̀jẹ̀ wa máa tàbí pé nǹkan ti ṣe ọmọ nínú ó máa jẹ́ kéèyàn yà ọ́ a máa dì wọ́n bá lè ráàyè rọ́ sínú kíkan kó ra máa fi lẹ́yìn ìṣẹ́jú márùn-ún àdúgbò lọ́dọ̀ lọ́wọ́. ọjà yẹn máa dúró. ìyẹn náà gbọ́dọ̀ gbowó ẹ̀ o. wọn tún gbọ́dọ̀ gbowó náà. àánú ni Ọlọ́run ló ní orí ẹ̀ ló máa kọ́ sórí èèyàn. àwọn kìíní mẹ́ta èèwọ̀ ni wọ́n bá gbà á ní ìtumọ̀ ara ẹ̀ jáde lẹ́yìn o. ṣùgbọ́n tán bá wà òkè tán wọ́n lè wá ṣe. wọ́n rà bó gbélé fún ìwà àgbà bó fún ẹni káàdì wá gbé fún gbé òjẹ́ ìdúpẹ́ má wọ́ọ̀rì. Ọlọ́run ló fún yín Ọlọ́run náà lẹ́dẹ̀ ṣe ń fáwọn ẹni tí ò bá wá tí bóyá ó ṣe nǹkan oṣù rí nǹkan oṣù yẹn kàn déédéé lọ kò wá rí mọ́ ṣé ẹnìyẹn náà lọ́nà àbáyọ. ẹni tí ó ti ṣe rí ni o ẹni tí ò ṣe rí eléyìí tí wọ́n fẹ́ sọ kò lè mú o. ẹni tó ti ṣe rí ṣùgbọ́n tí ò ṣe mọ́. tó ti ṣe rí tí èjì rẹ̀ sì gbé lórí àwọn míín wá ẹ̀jẹ̀ ògbé mọ́ o ó ti da free o. a lọ ra osùn tán ti lọ kò ń ṣe igi o. osùn tán ti lọ. irú àpáàdì tán ti sáyẹn. yes. irú àpáàdì tán ti design. irú eléyìí báyìí lè sọlẹ̀. irú eléyìí dáa báyìí. eléyìí tó wà lọ́wọ́ mi èèyàn márùn-ún lè lò dábà lọ tán. wọ́n á lọ mọ́ odidi atari kan. wọ́n á lọ mọ́ odidi atari kan. dáa wa bá parí kan sùn wọ́n máa fi fọ́ ẹ̀kọ́ mu day 1 day 2 day 3 ẹyọkan èèyàn márùn-ún lè lò. fẹ́ni tó bá bìlífù Ọlọ́run fọ́mọ. tó bá gbàgbọ́ Ọlọ́run tó lè bìlífù nature. tí wọ́n dẹ̀ sọ wípé tí dókítà sọ wípé ti ṣe àwòsàn pé o ò ní ṣòro. kò ní ṣòro ni o onídùúmí ẹ̀yìn dùn mí tó bá mi ìfẹ́ yẹn mo fẹ́ sórí o. ẹ ṣeun. àmọ́ ẹni tí nǹkan oṣù ẹ̀ stop tọ́jú orí ẹ̀ dẹ̀ sì gbé kó lọ ra ọsùn wọ́n ti lọ lọ́dọ̀ àwọn ilé ọmọ ewé làbẹ́làbẹ́ ó wá gbẹ o ó tutù o ó ra ewé làbẹ́làbẹ́ kó rà lọ́pọ̀.
ok àwọn eléwé ọmọ ń ta ewé labẹ́labẹ́. wọ́n ń ta àwọn náà ń ta osùn. àwọn náà ló ń ta osùn. bẹ́ẹ̀ ni tí a bá dọ́dọ̀ ìwé eléwé ọmọ kó sọ pé òun fẹ́ ra osùn àtewé labẹ́labẹ́. ìbàjẹ́ gbígbẹ ìbàjẹ́ tútù kò léèwọ̀ kọ́kọ́. ǹjẹ́ ẹ lè fi ewé labẹ́labẹ́ tútù hàn mí. a kò sí tọ̀sí. ok ẹ bá kọjá bẹ̀ gan-an ájúwe ara ẹ̀. ó máa hàn yàn lára. àti ẹ̀yà rí ẹ̀jẹ̀ ń bẹ̀ ni. àwa lọ ra abẹfẹ́lẹ́ tí olóyìnbó pè ní blade tuntun. pákẹ́ẹ̀tì kan tó a kó 7 sílẹ̀. ewé labẹ́labẹ́ tí a bá ti ń dìlẹ̀ yọ kọ̀ọ̀kan a fi ẹ̀rù mímọ́ bíbí ti ṣe pè ewé rẹ̀ bí wọ́n pè ní erùrù àbí a fi erùrù ẹyọ kan sí ewé labẹ́lẹ̀ kó bí mẹ́rin báyìí ká bẹ́ẹ̀ ni ká fi ẹ̀rù kan sí a fi blade tuntun ẹyọ kan sí a fi kan lára ewé yẹn a fi dì a kó lẹ̀ a dì a ṣe 7 a ò nílò akọ òkúta pupa tí ọmọdé máa fi ń ṣe àtíkè látijọ́ pápá ńlòlò la máa lò instead akọ òkúta á jẹ́ 7 náà pápá ńlòlò 7 la máa kó tẹ́lẹ̀ ìkòkò ó pọ̀ dandan ìkòkò tuntun yọ ọjà kò léèwọ̀ ń tiẹ̀ òkúta pápá ńlòlò yìí 7 ká kó tẹ́lẹ̀ ìkòkò ewé labẹ́labẹ́ tá a dì sí ọ̀nà 7 tá a fi ẹrù kọ̀ọ̀kan àti blade tuntun kọ̀ọ̀kan sí a kò sí ẹ wá rí osùn tí a tán ti lọ òun náà máa jẹ́ 7 á wà kó sí a wá sí omi díẹ̀ la máa fi sí pátápátá pé ó ti jẹná ajẹ́ ká lọ wá ògógóró ìbílẹ̀ àbí ọtí tó bá gbóná ká wá dà sí ká bá dà sí lórí torí kò gbọdọ̀ ọ̀rùn sí náà pátá bá ti gbé pò lórí iná yẹn tá a gbé síbi tá a gbé kabì kan òkú sì máa gbóná a wá da ọtí sí lórí ibẹ̀ yẹn a wá dé this is pápá lòlò pápá lòlò lélẹ́yìí bó ṣe máa rí náà nìyí wọ́n ní ọmọdé kan kì í lójú kó sọ wá lò lówó ọjà pápá lòlò ní. a wá da ọtí sí láyè tá a gbé kàyà wá dídì ọjọ́ kejì tóbìnrin yẹn bá ti jí tó ti tọ́jú ẹlẹ́dàá ẹ̀ a bu kọ́ọ̀pù kan kò ní tutù gan kì í ṣe kọ́ọ̀pù ńlá ọmọ gíláàsì yẹn náà ni o a bu kọ́ọ̀pù kan láàárọ̀ kó tó jẹun nígbà tó bá fẹ́ sùn lálẹ́ a tún bu kọ́ọ̀pù kan orí ọ̀fẹ́ wà láti gbé kaná omi yẹn ò ní agbó yẹn ò gbọdọ̀ tutù ká tó máa mú ẹ jẹ́ kó a kó ṣe wọ́rọ́wọ́rọ́ díẹ̀ ní ògo Ọlọ́run lágbára Olódùmarè ní ọjọ́ kẹta ó yẹ kó rí àmì á dàbí ìgbà tí ọwọ́ epo kan aṣọ èèyàn akọ́kọ́ ṣe tíw a máa tẹ̀lé a máa wá díẹ̀ ó lè pupa ní bí ìṣẹ́jú 2 kan kó wá dọ̀tí bó ṣáà máa mú títí Olódùmarè fi fọ ọbẹ̀ yẹn tá a mú. ènìyàn á rí nǹkan oṣù rẹ̀. ẹni tó bá fẹ́ ṣe fún yàn tó bá wù ló lè gba ọkọ̀ ló fi o. ok ìyẹn àwọn lè gbowó nìyẹn. ẹni tó bá fẹ́ ṣe fún yàn tó bá wù ẹyẹ lẹ́yìn lè gba ọyàn ló fi o. so tá bá pè yín tó bá fẹ́ kẹ́ bá wọn ṣe báyìí ẹ rẹ́dí àti bá wa ṣe. kò sí ìyọnu. ṣe mo dúpẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pé fún wa o. ọ̀dọ̀ olórí awo ní tí wọ́n tún jẹ́ gbajúgbajà ọdẹ ní ìlú Òmù níjọba ìbílẹ̀ Ọ̀yẹ́ ni mo lọ léni tí mo ti mú oríṣiríṣi àwọn ọgbọ́n wá fún wa àwọn owó ńláńlá náà ti gbé fún wa léni òkè Ọlọ́run kí ó túbọ̀ máa lọ́ra ẹ̀mí wọn fún wa tó mo lérò pé tí bá lórí ọ̀fẹ́ láti padà wá bá yín ẹ ó tún gbà mí lálejò ẹ ṣé gan ni a dúpẹ́ sà.